iṣu atayanyan ó mọ̀ yan o bí fásitì Ọlábísí Ọ̀nàbànjọ bó mọ̀ ṣe ṣòfin wípé o wọ kọ́mú báyìí o kò ṣe ìdánwò wọ́n fi ọwọ́ gbé ọmú àwọn akẹ́kọ̀ọ́ láti mọ̀ bóyá wọ́n mọ̀ wọ kọ́mú o fọ́nrán kan tó mọ̀ lù síta lórí ayélujára èyí tó ṣe àfihàn bí àwọn akẹ́kọ̀ọ́ obìnrin fásitì Ọlábísí Ọ̀nàbànjọ tí wọ́n yẹ̀ wọ́n wò bóyá wọ́n wọ kọ́mú tàbí wọn kò wọ kọ́mú ṣáájú kí wọ́n tó wọlé sí gbàgede ìdánwò ó mọ̀ ló mọ̀ ti di iṣu atayanyan báyìí lórí ayélujára o ìṣẹ̀lẹ̀ yìí ó ní ọ̀pọ̀ mọ̀ ti bẹnu àtẹ́lù lórí ayélujára tí wọ́n sì ń sọ òkò ọ̀rọ̀ sí àwọn aláṣẹ fásitì náà fún ìgbésẹ̀ tí wọ́n mọ̀ gbé lórí àwọn akẹ́kọ̀ọ́ obìnrin o gẹ́gẹ́ bí ìròyìn náà gẹ́gẹ́ bó ṣe wí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tó mọ̀ báwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní àwọn àyẹ̀wò yìí ó máa ń wáyé lásìkò ìdánwò akẹ́kọ̀ọ́ míì tó mọ̀ báwọn akọ̀ròyìn sọ̀rọ̀ òun mọ̀ bu ẹnu àtẹ́lu bí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà nínú ọgbà ilé ẹ̀kọ́ náà bí wọ́n ṣe ń ṣe àṣejù lórí àyẹ̀wò wọn lára obìnrin o OOU kò ní ìbọ̀wọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ wọn débi wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò nínú ọgbà ilé ẹ̀kọ́ náà wọ́n máa ń lé àwọn akẹ́kọ̀ọ́ kiri nítorí wọn kò wọ pátá tí ilé ẹ̀kọ́ ní kí wọ́n máa wọ̀ ní báyìí kọ́mú ni wọ́n ní wọ́n máa ń lé wọn kiri fún o pé wọ́n tó bá ti wọ kọ́mú báyìí ó ní wọ gbàgede ìdánwò nínú ìdáhùn sí ohun tó ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ fáyítì OOU ààrẹ fún àwọn akẹ́kọ̀ọ́ Muisi Ọlátúnjí ó máa fi àtẹ̀jáde síta tó sì ń jẹ́ kó di mímọ̀ pé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ wọ́n ń gbé ìgbésẹ̀ láti tako ìmúra àwọn obìnrin kan tí kò mọ̀ bójúmu nínú ọgbà fásitì náà Ọlátúnjí ó wá rọ àwọn akẹ́kọ̀ọ́ obìnrin láti múra ní ìbámu pẹ̀lú ìlànà tí ilé ẹ̀kọ́ náà tó máa là kalẹ̀ fún wọn o bákan náà òun ló jẹ́ kó di mímọ̀ pé òfin ò wọ kọ́mú ò wọlé sí ilé ẹ̀kọ́ kò kí ń ṣe nǹkan tuntun rárá ní ilé ẹ̀kọ́ náà àwọn aláṣẹ fásitì Ọlábísí Ọ̀nàbànjọ kò tí ì sọ̀rọ̀ lórí ohunkóhun lórí fọ́nrán tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n gbé síta o wọ́n ní ìgbésẹ̀ yìí ó mọ̀ ló mọ̀ mú BBC Yorùbá láti tọ onímọ̀ kan nípa ọ̀rọ̀ àwùjọ lọ ìyẹn Káyọ̀dé Ọládipúpọ̀ láti mọ ìhà tó mọ̀ kọ sí òfin ò wọ kọ́mú ó ṣe ìdánwò ní ilé ẹ̀kọ́ nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ Ọládipúpọ̀ ni kò mọ̀ sí ohun tó burú bí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ OOU bí wọ́n ṣe fi ọwọ́ gbé ọmú àwọn akẹ́kọ̀ọ́ náà láti mọ̀ bóyá lóòótọ́ ni wọn kò wọ kọ́mú ṣáájú ìdánwò wọn gẹ́gẹ́ bí Ọládipúpọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ó ní yàtọ̀ sí ẹ̀kọ́ ìmọ̀ ìwé ilé ẹ̀kọ́ tún wà fún kíkọ́ akẹ́kọ̀ọ́ nípa ìhù ìwà ọmọlúàbí àti ìwà rere ní àwùjọ tí wọ́n lọ o ó ní kì í sì ṣe ìwà rere ó ní kí akẹ́kọ̀ọ́bìnrin má ṣe wọ kọ́mú lọ sí ilé ẹ̀kọ́ kọ́lọ́n kó ṣàánú tó bá tiẹ̀ ń ṣe báyìí bóyá yóò tiẹ̀ dá torí pé ìwọ̀kuwọ̀ táwọn obìnrin wọ̀ lásìkò yìí ó ní agbára púpọ̀ Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣé wò wá ẹ dákẹ́ mọ́ bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o àkùṣe látàárọ̀ èmi àti àárí àánú gbà o.